mo kí yín púpọ̀. Àwọn Yorùbá wọ́n ní òkúta àná bí àná náà ni. Bí wọ́n ṣe ń bọ̀ lórí stage, wọ́n ti ẹ̀rù báwọn ti dàgbà rárá. Wọ́n bẹ́ sórí stage bí wọ́n ṣe ń bẹ́ sí lánàá náà ni. Ṣé àmọ̀dé tó ń gbé wáyé dúpẹ́ bọ́lọ́run? Àwọn ẹgbẹ́ rí kan wà tó já sí pé wọ́n ti relegate. Wọ́n wà nù lédèsí o, wọ́n wá ń béèrè kí wọ́n ṣe ń tà. Abayín dúpẹ́ bọ́lọ́run, Ọlọ́run gbàdúrà yín gan, pàápàá jùlọ lórí àwọn ọmọ tẹ́bí. Bí a bá bí ọmọ lébẹ̀ yẹn, bí àwọn ìròṣìpọ̀ yìí náà máa ń tò sẹ́nu ọ̀nà ọmọ yín látara oríire tẹ́yìn ṣe. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ kó bí ṣoríire ẹ mọ́ látara ọmọ ẹ̀ ní mọ̀ sàárì ọmọ o. Gbogbo ẹ tó bá bá yín ṣàmì ó lédélé gbogbo ọmọ tí ẹ náà ẹ jókòó sá. Amẹ́ríkà lè ní àti wọ́n ti pàdé last ní Houston, Texas. Èmi àwọn Yínká Quadri Mokare Bimbo Thomas gbogbo wa ìjọ náà fún wa ní award ní àwọn náà wá kọrin lọ́jọ́ náà kólúwa má jẹ́ kó bàjẹ́ fún mi láyéláyé. Mo wá kí ọlọ́jọ́ bí èmi Chief Prince Khan, mo kí n kú oríire sà, mo kí n kú oríire, mo kí n kú oríire. Ọba tó ṣe yín ní ìdùnnú fún ayé, ìdùnnú tí yín náà ló dé yìí, kólúwa kó jẹ́ kó jẹ́ ìdùnnú jálẹ̀. Mo kí kábíyèsí wúrọ̀ láwà, mo kí yín púpọ̀, Ọlọ́run bàjẹ́ kó bàjẹ́ fún yín. Ẹ̀yin jẹ́ ẹnìkan tí ó máa ń tàn ìràwọ̀ àwọn èèyàn tó lù wá lò yín láti máa tàràwọ̀ àwọn èèyàn. Ọlọ́run ò wá bẹ́ẹ̀ nínú àánú ẹ̀, gbogbo tó jáde lọ́mọ lára ti yín náà, Ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ fún ọ. Mo kí àràbà, mo kí chi kámjẹ, mo kí yín púpọ̀. Bàbá wa nínú àwọn èèyàn wa